ẹ ǹlẹ́ mo kí yín bí ẹ tí ń wò wá jákèjádò àgbáyé. Ọ̀rọ̀ nípa Lateef Adédìméjì àti MS Bàbá tí wọ́n ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé, bẹ́ẹ̀ làwọn kan ní wọ́n ṣì ń wá wọn ni. Ṣùgbọ́n èyí yòówù ó jẹ́, lórí ìròyìn yẹn àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìbẹ́ta tí Lateef Adédìméjì àti Mobímpé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí yẹn gan-an la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Yorùbá ló ní ọ̀rọ̀ ń bọ́rọ̀ bọ̀, eegun aláré Tóbi Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Lateef Adédìméjì ó kú oríire o, a kí yín pé ẹ kú oríire náà fún ti tọmọ. Bákan náà ìyàwó yín Mobímpé Adédìméjì, àwọn méjèèjì yìí àsìkò tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí bá wọn yọ̀ rèé. Àmọ́ lọ́wọ́ kan náà, bó tiẹ̀ jẹ́ pé ó ti ṣe díẹ̀ báyìí táwọn èèyàn ti ń fọ̀rọ̀ gún wọn lára, tọ́pọ̀ sì ń sọ wípé ìyàwó Lateef Adédìméjì Mobímpé pé wọn ò lè bímọ, wọn ò lọ́lẹ̀ ẹnú láti gbọ́mọ dúró débi pé yóò bímọ. Oríṣiríṣi ọ̀rọ̀ báyìí là ń gbọ́, ṣùgbọ́n nígbẹ̀yìn ojú tọ̀ta wọn dọlọ́mọ láyé. Kì í wá kàn án ṣe ọmọ kan lásán, ọmọ gidi ológo, ọmọ mẹ́ta làǹtìlanti ń làwọn ọmọ náà. Àmọ́ ní ìsinyìí MS Bàbá ti jáde, wọ́n sọ ọ̀rọ̀ kan láìpẹ́ yìí níbi tí wọ́n ti sọ wípé Lateef Adédìméjì báwọn wà disappointed gan nínú ẹ̀, ó já wọn kulẹ̀. Wọ́n nídìí ni wípé Lateef Adédìméjì ló ń sọ ọmọ lórúkọ Arabic eléyìí tí kò sì yẹ bẹ́ẹ̀. Wọ́n ní bí Lateef Adédìméjì bá wo rẹ̀ dáadáa, ohun tó fi ń jẹun, ohun tó fi ń jẹ́ èèyàn náà ò kọjá ọ̀rọ̀ nípa èdè àti àṣà wa nínú iṣẹ́ òṣèré tíátà eléyìí tó ń ṣe, àti ọkọ Lateef Adédìméjì àti ìyàwó Mobímpé. Pẹ̀lú gbogbo eléyìí náà, ó ṣe wá máa jẹ́ wípé orúkọ Arabic ni wọ́n wàá padà sọmọ. Ó ló kù díẹ̀ káàtó. Ó ní ó yẹ kéèyàn máa fi ohun tó ní kó máa mọyì ẹ̀, kó máa fi ṣe ohun tí wọ́n ń pè ní proud culture, àṣà eléyìí tá a ní. Wípé Lateef Adédìméjì ò fi àmì hàn, wọn ò sì fàpẹẹrẹ lélẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ ló ń wo Lateef Adédìméjì gẹ́gẹ́ bí àwòkọ́ṣe láwùjọ wa. Ṣùgbọ́n ní ìsinyìí eléyìí tí wọ́n ṣe yìí ó kù díẹ̀ káàtó, kò sì ṣàpọ́nlé tó. Nígbà tí MS Bàbá wa ń ṣàlàyé ọ̀rọ̀ síwájú, MS sọ wípé ohun tí ó ṣẹlẹ̀ yìí pẹ̀lú orúkọ yìí, ìtumọ̀ orúkọ yẹn wọ́n ló ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé ẹrú ò ṣe ẹrú. Wípé ọ̀pọ̀lọpọ̀ orúkọ nínú ìsìláàmù míì ló jẹ́ pé ó gbé ọ̀rọ̀ náà ẹrú rù, ìyẹn ẹrú kinní kan, ẹrú kinní kan. Nípa bẹ́ẹ̀ ni MS Bàbá ṣe wá ní Lateef Adédìméjì pé bàbá àwọn ẹrú mẹ́ta. Ọ̀rọ̀ yìí mọ̀ ni àwọn èèyàn ti ń sọ wípé ó ti kó MS Bàbá sí yọ́ọ́yọ́. Àwọn míì tiẹ̀ kọ sí táìtù nínú fídíò wípé MS Bàbá rugi oyin. Ẹ gbọ́, ṣá fẹ́ sọ pé MS Bàbá ó ti rugi oyin? Ṣá fẹ́ sọ wípé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni MS Bàbá ń sọ nínú fídíò eléyìí tí wọ́n ti sọ̀rọ̀, tí MS ti sọ̀rọ̀? Now MS Bàbá, ọ̀rọ̀ tí MS sọ lẹ́kùnrẹ́rẹ́ máa jẹ́ kẹ́ gbọ́ lásìkò yìí. Lẹ́yìn náà ẹ wá wò ó nípa bí nǹkan ṣe ń lọ yìí. A wá tẹ̀síwájú láti mọ kí ni ẹ̀yin lérò wípé ó yẹ kó jẹ́. Ta wá ní ká bú, ta ní ká yìn, ń lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àbí? Ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ MS Bàbá. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tí mo rí àgbà òṣèré nì tí ó bí ìbẹ́ta. Ó wá fẹ́ sọ àwọn ọmọ yìí lórúkọ, ó tún wá ń fún wọn ní orúkọ lárúbáwá pẹ̀lú bí ẹni yìí bí ó ti ṣe jáde tó, pẹ̀lú bí ẹni yìí bí ó ti ṣe nímọ̀ tó. Ẹni yìí a máa ṣe àwọn eré àgbéléwò tó jẹ́ ti Yorùbá láti gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Ṣá wá fẹ́ sọ pé àwọn ẹni yìí wọ́n kàn ń ṣe nǹkan yìí, wọn ò kọ́ ẹ̀kọ́ kankan nínú ẹ̀ ni. Mr. Abdulateef Adédìméjì, àwọn ọmọ tẹ́ ẹ bí, ẹ sọ wọ́n ní orúkọ lárúbáwá. Kò sí nǹkan tó ń jẹ́ orúkọ Islam, orúkọ lárúbáwá lẹ sọ wọ́n, because the Arabs are the Muslims. Àṣà àti ìṣe àwọn lárúbáwá òun ní Islam. Ẹ wá sọ àwọn ọmọ ní Abdulrahman, Abdulrohim, Abdulrakib. Kí ni ìtumọ̀ àwọn orúkọ yìí? Abdulrahman, ẹrú aláàánú. Abdulrohim, ẹrú aláàánú jùlọ. Abdulrakib, ẹrú olùṣọ́.
àwọn ọmọ yìí tó jẹ́ ìbẹta wọ́n ti mú orúkọ wá látọ̀run, wọ́n ti ní orúkọ àmútọ̀run wá, àmọ́ ẹ̀kọ́ ẹ parẹ́ ẹ wá fún wọn ní orúkọ lárúbáwá. Ṣé ká wá máa pè yín ní bàbá ẹrú mẹ́ta ni? Ẹrú kínní yìí ẹ jáde ẹ lọ ka ìtàn, ẹ lọ kà nípa trans-Sahara slave trade. Ẹ̀sìn Islam wọ́n wá fi kó wa lẹ́rú ni, irọ́ lásán ni, àṣà àti ìṣe lárúbáwá ni, àti wípé Allah kò kí ń ṣọlọ́run lódùmarè, èrè lásán ni. Ẹ̀yin náà ẹ máa bira yín nípa ẹ jẹ́ Yorùbá, ẹ wá fẹ́ sin Allah, ẹ wá ní láti sìn ní èdè lárúbáwá. Kò tán síbẹ̀, ẹ ní láti kọrí sí ilẹ̀ lárúbáwá. Ẹ jẹ́ kí n ka Quran kan fún yín. Quran chapter 27 verse 91, kí ni nǹkan tó sọ? Suratu An-Nahl verse 91, ó ní ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí ilẹ̀ Mẹ́kà, ẹni tó ṣe ní ààyè ọ̀wọ̀ tí rẹ̀ sí ní gbogbo nǹkan. Wọ́n sì pa mí ní àṣẹ pé kí n wà nínú àwọn mùsùlùmí. Olúwa ilẹ̀ Mẹ́kà, òun lẹ̀ ń bá wọn sìn. Local deity, local dialect ló gbọ́. Tẹ́ ẹ bá wo Allah, èdè lárúbáwá ló gbọ́. Tẹ́ ẹ bá wo Ògún, Ṣàngó, Ọbàtálá, èdè Yorùbá ni wọ́n gbọ́. Tọ̀dọ̀ tiwa nìyẹn. Ẹ ní nǹkan tí wọ́n ń ṣe nílé yín, wọ́n gbé ìsìláàmù yìí wá láti wá fi pa àṣà àti ìṣe wa ni. Mr. Lateef Adédìméjì, ẹ ronú. Ẹ̀sìn Islam irọ́ lásán ni, kò bá já kẹ́ ẹ pààrọ̀ orúkọ àwọn ọmọ yìí. Tí ẹ ò bá tiẹ̀ pààrọ̀ ẹ̀, mo mọ̀ pé táwọn ọmọ yìí bá dàgbà wọ́n á pààrọ̀ ẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ sáwa náà nìyẹn. Gbogbo orúkọ wa pátá òun ni a ti ń gbìyànjú láti yí padà torí pé orúkọ lárúbáwá ni. Àwọn ọmọ lárúbáwá ló ń jẹ́ bẹ́ẹ̀, kó kán a wá. Oníkálukú ló ní nǹkan tí wọ́n ń ṣe nílé wọn. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn, Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè ò nílé, Allah nílé, Kaaba nílé ẹ̀. Ibi gbogbo ni Ọlọ́run Olódùmarè wà. Saudi, Mecca, ibẹ̀ ni Allah wà, Olúwa ilẹ̀ Mecca ni. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà. ní báyìí ọ̀rọ̀ pé wọ́n gbé ni wọn ò gbé ni ó ti wá di ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ kan pé ọ̀rọ̀ ń bọ́rọ̀ bọ̀ eégún aláré. Kí lẹ rò pé ó máa tẹ̀yìn ọ̀rọ̀ yọ? Lábẹ́ òfin lóòótọ́, ṣá fẹ́ sọ wípé MS bàbá jẹ̀bi àbí MS ò jẹ̀bi? Ṣé èrò tiwọn, ṣé freedom of speech ìyẹn wà tó bẹ́ẹ̀? Tó bá jẹ́ pé MS bàbá jẹ̀bi, kí ni nǹkan yẹn gan tí MS fi jẹ̀bi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Àbí gbogbo ẹ̀ náà ni MS bàbá fi jẹ̀bi? Kí sì ni ìhà tó kọ sẹ́yìn tẹ̀ ń wò wá? Ọkùnrin níyìn, obìnrin níyìn, ọmọdé níyìn, àgbàlagbà níyìn. Ẹ jẹ́ àmọ́ lójú òpó ìfi èrò ẹni hàn sí tá a mọ̀ sí comment section yẹn. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. Ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀, jẹ̀díjẹ̀dí, nǹkan oṣù tó ń ṣe ségesège, ìtọ̀ ṣúgà, àrùn kòkòrò lóríṣiríṣi, ọgbẹ́ ẹnu, kí ẹnu ó máa rùn lóòrèkóòrè, àtọ̀ tí ò lè dánmọ́, ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì, àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. wọ́n tún ń ṣe ohun mímu Mọ́dùnjọ́ herbal drinks, Mọ́dùnjọ́ coffee drinks, Mọ́dùnjọ́ big boys, gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tó jẹ́ alágbàtà. pàbàmbarì, ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. àdírẹ́sì àti nọ́mbà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Alálà ni èmi ọmọ yín èèyàn yín náà rẹ o. Mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́, bíbọ̀ ní tèrò ọ̀dàn. Dídé kì í pọjọ́, bíbọ̀ kì í poṣù. Mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n, orin àgbọ́dùn, orin àgbọ́jó. Àkọ́lé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́.
ó ti jáde báyìí, ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára. Ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ bá ń lò, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀, OKIRIYI. Ẹ bá ń lọ síbẹ̀, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale. Ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo èèrà tí ò lọ́mọ nú. Ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ ṣe ń gbádùn Àbọ̀ Látẹ̀yìn. Ẹ ṣeun gan-an, yóò dáa. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o, nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wò ó, òun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.